ẹlẹgbẹ́ mi hàn o ikú àìrínà ìbéèrè ọ ní ayọ́ tíjọ́ mẹ́ta mi lórí agbọ́nrin èè ṣèbí mi sírì orí fóònù mi get ṣì ṣeré náà pé àbí sírì yù fún hàn pé ògbà kan ti ṣe iPhone 17 mọ́ mi lọ́ra mo yà kò yé gbà kan mímọ mọ́ yà tẹ̀sí bóyá mímọ bóyá ìwọ ṣeré ni mo fún jẹ bí sírì ṣe dákú pọ̀ lọ́gbọ́nrin nínú o hospital mi gbede mo gbé dáfẹ́ baba lágan èjì o kó màlẹ́yà láti ẹjọ́ àfùgbàmọ́ṣẹ́ ara tare mọ́kátare sẹ́run mọ́ kì í sọ́fọ̀ pípé ṣeré ìṣẹ̀sọ dísákà yìí ni ókè bóyá sọjú ẹ̀mí aleluya wọ́kà ti jí ókè ògbà ní fóònù mi ṣẹ̀ṣuṣẹ́ o àtìgbà ní ẹ̀yìn lè jẹ́ mi ti rí bá sọ̀rọ̀ yẹn ẹlẹgbẹ́ mi hàn mo ti mọ̀ pé níta bínú sí mi mo bínú sí mi anyway mo kàn kí mi wí ẹ̀yìn most of ọ ni mo rìn kó bá ti fẹ́ wẹ́ mari kí n bá ti ṣe HIV test tán ṣé ó yẹn bẹ́ẹ̀ ni kí n dẹ̀ á ṣe psychiatry test náà pẹ̀lú rẹ̀ kéèyàn ṣe psychiatry kéèyàn ṣe pé wẹ̀lẹ́ àrò wọ yà á fẹ́ kọ wẹ̀lẹ́ olùgbàkọ́ fẹ́ o wẹ̀ mú kankan olùgbàkọ́ fẹ́ o ó kéèyàn divorce tán wọ́n ṣẹ̀ wà á claim ogún ṣé wo èlò ọmọ wo tó gbé lè yí rẹ kò gbé àpò ṣèbí ò lè fún ọlọ́mọ kò bímọ ó for instance mo gbèrú kọ́ mi kọ́ bá mi gbé dání fún 9 months ókè wo ìgbèrú wo ìṣẹ̀ bá mi gbé jáde ní 9 months èsè lérú èmi ṣe mi mo gbé kọ́ èmi ṣe mi lérú wọ́n fẹ́ claim ogún wèé claim ogún anyway èèyàn ọkùnrin kẹlẹ́bẹ̀ mọ́ gbá o anything you multiply by 0 will give you 0 òfò ló mú alúlèyé rẹ òfò ló lè mú padà ẹ lọ I'm telling you yẹn ọkùnrin hàn ìméjèèrú ibà ìmọ̀ fọ́ ẹ máa ṣe prenuptial agreement ní kẹ́ máa sign kẹ́ ẹ tó sign anything court kankan à ń ṣiṣẹ́ court wedding àyìn gbá yín ní àkọ́sàn prenuptial agreement ní kí wọ́n ti sign rẹ̀ tí bẹ́ẹ̀ ní ìyẹn àṣẹ àfìlì fọ́ọ̀mù àfidáfìdì àbí nǹkan kan àti pé ní àṣẹ fìlì rẹ̀ ògbà náà amúrógún nígbà ààyè kí n ta iṣẹ́ láti ẹjọ́ mo rokoroko èyìn mi fẹ́ káàbà ọmọ kan kàn dédé kóra rẹ̀ á dédé àgbà lọ́ọ̀mí lérí pé ọmọ àrìṣà ọdẹ ń ṣe mọ́ kẹ́ a lọ lílọ tẹ́lẹ̀ ṣe bó náírà àwọ̀ ni àbí àjù yìí ń lọ ọjẹun ó mu ọ̀dà lóko àdéhùndòdò ọdẹ fẹ́ pín lọ́ra olè mọ́ gbà mọ́jọ wúlé òun láwó pa ọ́ prenuptial agreement ní kẹ́ máa ṣe tẹ́ ẹ̀ bá mọ̀ mí ní prenuptial agreement ẹ lọ sí Google bẹ́ẹ̀ yẹn kẹ́ lọ béèrè prenuptial agreement ṣé kí ni spẹ́ẹ̀lì rẹ̀ sí ìwọ kò á ti fẹ́ mọ spẹ́ẹ̀lì rẹ̀ àbí pronunciation rẹ̀ dáadáa test mi màá wí ọ́ òní kí a ṣe bóyá wà kókó àmọ́lùkọ iye rẹ̀ for instance bóyá wẹ̀ jẹ́ Adégbọ̀rọ̀ Àtọ́lágbé àti surname kí iye rẹ̀ gangan kẹ́tìfẹ́ àbárẹ̀ kẹ́ jẹ́ Balógun Aishat Balógun lọ ẹ̀yà lò kóṣò lọ mí yàrá property rẹ̀ sódà kan mọ̀ bá kọ́ ọmọ gódìgà kan kẹ́ mọ̀ bá gbá lọ́rẹ̀ àbí ní kò á ti mọ̀ kéèké tí wọ́n ti fèèlì wọ́n ti bá kọ́rọ́kọ́rọ́ rẹ̀ sógùn rẹ̀ kóṣò ògùn lọ́dà lò kọ́ á ti gbógùn rẹ̀ kẹ́ ya wèrè àbí kẹ́ mọ̀ fúnra rẹ̀ lò bẹ́ẹ̀ ni ìmọ̀ kí mi wí hàn o bí n ṣe àṣẹ nì sọmọ kankan àdédé claim ogún mi ìmọ̀ kí mi wí hàn ire o.